Ma? Okay. Òmìnira lè Yorùbá tó ti ń tún ni mà àti òmìnira àti kúrò ní Nàìjíríà a ò ṣe Nàìjíríà mọ́. Ní ogúnjọ́ oṣù ọ̀kànlá 20 November la jáde ta ṣe declaration. Màmá Modúpọ́lá Onítìrín Abíọ́lá ìyàwó Abíọ́lá ń gbà yẹn Ọlọ́run ló fún wa o. Wọ́n wá ń bọ̀ pẹ̀lú Olori Adele báyìí sórílẹ̀ èdè Yorùbá. Ìgbà tó fẹ́ dìbò a sọ fún wọn pé a ò dìbò kò ní wọn tó kàn wá pẹ̀lú ìbò. Tá bá lọ dìbò a ò ní lẹ́nu ọ̀rọ̀ mọ́. Ṣùgbọ́n àwọn tó fẹ́ dìbò wọn lọ dìbò wọn. Àdẹ̀kọ́ lẹ́tà sí wọn. Màmá àdẹ̀kọ́ lẹ́tà pé ẹ máa lọ sí ìgbìmọ̀ àjọ àgbáyé. Àgbẹ̀gbẹ̀ àwọn àjọ àgbáyé tún gba lẹ́tà wọlé pé ṣé bá dìbò yìí o. That election you are conducting is not binding on us o. Ó ti gbó tí òmìnira ló ti dúró o. Wọ́n wá ní ká jẹ́ kó dìbò wọn tó bá dé wọ́n dìbò wọn tán o. Àwa máa bẹ̀rẹ̀ ìjọba wa. Ìjọba Adélé wa fẹ́ bẹ̀rẹ̀ báyìí lè ṣe rí wa o. Tá a ṣe ń polongo káàkiri. Wọ́n máa wá pàdé màmá Modúpọ́lá Onítìrín Abíọ́lá báyìí láìpẹ́ láì jìnà. Wọ́n ń bọ̀ lórílẹ̀-èdè Yorùbá. Wọ́n bá lè ti dé ìjọba ara wa bẹ̀rẹ̀. Ẹ bá wo òwe yẹn mà. Ètò ọ̀kan ọ̀fẹ́ wà ń bẹ̀. Ètò ìlera ọ̀fẹ́ wà ń bẹ̀. Àìtọ́jú arúgbó wà ń bẹ̀. Àwọn aláboyún wa wọ́n máa tọ́jú wọn láti inú oyún wá náà tó máa tọ́jú wọn. Ọ̀nà tó yè kóró ó máa wà ń bẹ̀. Àwa jẹ́ ọ̀dọ́ ẹ kú oríire mo kí pẹ́ kú oríire ẹ máa jó ẹ máa yọ̀ àwọn òyà yóò ti dé ẹ̀yin tẹ́ máa ń wáṣẹ́ ẹ lọ sínú ìwé yẹn www.iretiọdọyorùbá.org agbaṣẹ́ṣẹlẹ̀ Yorùbá ẹ bá wọnú ìwé yẹn ó wà ń bẹ̀ www.agbaṣẹ́ṣẹlẹ̀ Yorùbá.org ẹ jọ̀ọ́ ẹ bá wọnú ìwé yẹn ká máa ẹ jísà sínú ẹ ṣé o mo dúpẹ́ o.